wọn lára ná ní yíyá àwòdì òkè ò pàṣẹ kó pẹ́ dìrẹ́ orí àbá ifá ní kémi jèjì kí wọ́n jèjì kákápò jẹ̀ta babaláwo mẹ́ta ìrùkẹ̀rẹ̀ mẹ́fà adíáfó olúgbógun ńlọ dúkọ̀rọ̀ bí kọ́rọ̀ bí ẹ̀yìn wọ́nà. Tádé o ti darúgbó ọdẹ tí ń tolú ó ti dàgbàlagbà ọdẹ tí ń wo òkùnkùn látàn ó ti dògbólògbó akítí tí ń gbàgbọ́ lọ́wọ́ ọdẹ gbogbo ohun tó bá ti ń dáwọ́lé yóò máa yọrí sí rere ni o gbogbo ohun tó bá ti ń dáwọ́lé yóò máa yọrí sí rere ni o ọ̀ní ṣàṣetì ọ̀ní ṣàṣèrí ọmọ aráyé ò ní fẹ̀gbà fún ọ lóúnjẹ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ èyí wájú bá gẹ́ran èyí àgbà. Bàbá ìkà o bàbá ìkà. Àjẹ ọlọ́kọ̀ ló kú àjẹ sẹ́. Oya ṣàṣàrẹ́ jù. Méjì géèmù tó tọ́jú yẹn. Last card. Ó ti tọ́jú géèmù. Last card. Àmúlẹ̀ sùkò. Àmúlẹ̀ sùkò. Iṣẹ́ bàbá. Wọ́n ti dàtàrú o. Ó ti dẹ́kun sísí fíìmù ẹni kò tán yáyà káwọn sí sàmbà sípò yóò yẹ bàbá ìkà o Jagunlamide Òṣàmbò bàbá ìkà. Àti wọn náà mo máa ń sọ fún yín mọ́tò yóò lè mò ń bínú nìyẹn. Tádé ìwọ ẹ jáde ẹ pẹ́ ní kọ́kọ́ àti wọn náà ìwọ. Bá mi jẹ burẹ bá mi jẹ burẹ bá mi jẹ burẹ àgbà tó bí lọmọ ẹ pọ̀ bá mi àbí calm down. Bàbá bẹ̀ wọ́n bẹ̀ sí lóyún ẹ̀ òun ló máa ń gbọ́ sáà àgbìyànjú tó ní o bàbá bẹ̀ ṣé àwọn ìpínyà ṣèkọ́ fún wọn gan bá ṣe ń ṣe fún ọ báyìí wọ́n dá padà bá ṣe ń wọ́n wọn báyìí wọ́n jáde tó ní bàbá àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹyin láwọn ọmọ yàrá bẹ̀. Bàbá àgbìyànjú gan bó ṣe gbọ́ tí wọ́n lé là ń gbó sí yọ sí wọn bàbá a try gan a wọnú wọn bàbá. This is my final say láti òní lọ àwọn bọ́ìsì yẹn nínú gáràjì ní ìgbọ́dọ̀ rí wọn dẹ lórí ilẹ̀ yẹ sáàjà sí yẹn ẹnikẹ́ni tó bá gun bẹ̀ ẹ pa yóò gbọ́dọ̀ rí wọn mọ́ tí n bá jí láàárọ̀ ọ̀la tí n bá rẹ ẹnikẹ́ni nínú wọn tí n bá rẹ ẹnikẹ́ni nínú wọn Tádé máa pa nìkan máa pa ẹ́ máa kọ́ wọn náà máa kọ́ wọn yìí. Ẹ sọ fún mi pé tó dé àwọn ọ̀la wọ́n máa kú. All of them. Ikú ti kú. Wọ́n máa kú. Ẹ don't die. Bàbá ìkà o bàbá ìkà bàbá ìkà o ìkà. èmi mọ̀ kújú ogun le gan o tí báyìí tó lẹ̀ gan kó dájú gan ni àwọn bọ́ìsì ọba náà wá ṣe nǹkan fún wa. kí ló sọ igan àwọn bọ́ìsì wo ni àwọn ọmọ tó yẹ pé wọn tiẹ̀ tó lẹ́bù tiẹ̀ wọnú wọn ọmọ Tádé yẹn irú Tádé yẹn jọ́ olóògbé ọmọ Tádé olóṣù ọmọ táwọn yẹn kojú wa lọ́sẹ̀ mú wá sínú támán. àwọn yàrá. bàbá mi náà wọ́n sọ wọ́n sọ bí fọwọ́ tó sọ wọn o ìtumọ̀ ẹni pé ogun lọ́wọ́ kọ́ wọ́n sọ kí wọ́n sọ tó rogun may do something to calm ammunition. Àwọn ẹ̀kẹ́ àwọn tó wọ́n ní lẹ́bù tó wọ́n ní soprano wọn ní tẹ́ẹ̀bù mo ń wọ inú wọn mo fi lọ́wọ́ mo tún fi kọ́ńgò yẹ́kẹ́ àwọn yàrá. Bàbá ṣe ìwọ bàbá mo ti máa sọ fún yín pẹ̀lú ọmọ yìí Ọlọ́run ṣé ọmọ tó gbé ọmọ tó dì mí ẹ tẹ́ gbé kọ́kọ́ fún níwọ̀n tó bá ti fún wa báyìí àwọn ẹ̀bọ̀dá ẹ̀ tó wà ní etí odò àwọn ọmọdé ẹ̀kọ́ máa gbé ọkọ̀ máa wá gbé lásán ni bàbá aláì ó dùn mí gan. Aláì orí tèmi ti ẹ̀ gbóná bí ṣe wà yìí orí mi gbóná gidi gan wọn kò sí wèrè aláì. Hey guys ọ̀pọ̀lọpọ̀ ká gbọ̀ afẹ́fẹ́ lásán ló máa kó lọ. Ó yẹ kẹ́ ẹ mọ̀. Ìgbàdé mi kàn fẹ́ sọ fún everybody ni pé ìtura amúnijẹ ẹ̀kọ́ ṣe fẹ́ gbọ́. Wọ́n ní kókó kó lọ́tà ń lè. Ìtura amúnijẹ ẹ̀kọ́
T-boy gan tí ó sì ń bí T-boy lọ fẹsẹ̀ yìí tilẹ̀ ni o. Mo á fẹ́ jẹ́ anybody wọ́n ni. Nǹkan kí nǹkan tó bá ṣe lágbóolé yìí tó fi ń dọkùnrin ẹ jẹ́ padà sílé. Mo ṣe wà yìí mo kàn ní ká wá ṣe meeting ó ti yẹ yín kò ní dáa kí n lọ dúró gbọ́ngbọ́n bí ọkùnrin kẹ́yìn dẹ̀ wà left behind ṣe mọ̀ pé kò ní work. Bẹ́ẹ̀ kò ní kálukú lọlé bóyá bàbá ńlá kú anybody ló kú àbí ìyá ńlá kú anybody ló kú ẹ lọ béèrè òṣàtọ̀ bá ń bọ́ nílé yìí tàbí jẹ́mọ̀ ọkùnrin torí ìpadàbọ̀ Abidjan mi ò dẹ́rùn o màá jẹ́ kó mọ̀ pé èyí mo já bẹ́ẹ̀ lọ. ẹgbẹ́ ọ̀tún nọ́mbà wà ń sọ ní ìsìn bẹ́ẹ̀ yẹn ó bí wá pé ìjà ọwọ́ ìjà òsì. always guiding samona. Bàbá ìkà o. bàbá bẹ̀ ilé tí ẹni pé kí gbọ́ ká kó ní táwọn àkàwà bọ̀ ní bẹ́sì pé nísìnyí wa àwọn ọ̀rẹ́ àwọn ti sẹ̀ ní àyíbáwò ní ẹ̀yìn dọ́nù. ó ṣọ́ọ̀kì rí bákan ó yá lọ́dọ̀ kọ́lọ̀ bíi ti bàbá mi. Omo, this one wey Baba just call us now be like say everybody wan calm. ẹni pé mo fò yín pé kẹ́ máa bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. òpin ní sọlá àyíbáwò bàbá mi ti bàbá mi. bàbá ní ká wá jáde sí nìyẹn. Mo fẹ́ ṣe promo fún yín ni. Ẹni ká fi tó pọ̀ lọ́wọ́ ẹ̀. láì tún ṣe kiri ní ṣe bá mi. Àbí kò dáa ni. Ìwọ ọkọ ò fẹ́ promo. eléyìí tí ẹni gbọ́dọ̀ ṣe promo wáyé pé ó ti sẹ̀ nìyẹn o. bàbá ti gba mítà ńlá nìyẹn. Promo tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ ọ̀gá ò sí ń bẹ̀ o. Tádé ikú jọ̀gà kọ́ o everybody ni. láì tún take three. Ìyọrí tí ò sí ń bẹ̀. Ìwọ tó fẹsẹ̀ jẹ́ ìláàrin wa kò qualify. Promo tí mo sọ̀rọ̀ nípa yìí nǹkan kékeré ni o jago ni o mo fẹ́ orí jago within 7 days. Bẹ́ẹ̀ bá lè fún mi lórí jago 7 million naira. 7 days 7 meter. 7 days 7 meter. Ó ti lọ èyí gbẹnu tán bàbá mi. Yàyà fẹ́wọ́n sí yé Nzamba. Uncle Michael, ara ohun tí mo máa ń sọ fún yín lẹ ti rí nígbà tẹ́ ṣe wá sí church ṣé bíbí àti Bàbá rò alàgbà ẹ dákun ẹ jẹ́ rí yín. ojú ẹlẹ́dàá yẹn tó ọlọ́ọ̀ bá ń gbọ́ mi jẹ́. ẹ bá fún mi ní ìṣẹ́jú kan nínú ìṣẹ́jú. Bàbá mi mú fóònù mi dání mò ń ṣáàjì ẹ kò sí irú ẹ̀rọ apè lórí fóònù mi ọlọ́ọ̀. ẹ wá Mi ṣe é sẹ̀ mò ń ṣáàjì fóònù mi ọlọ́ọ̀. arákùnrin ẹ̀mí Ọlọ́run ló rán mi sí yín ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín wípé ẹ ṣọ́ra fún ọ̀rọ̀ ẹni. Ẹ má bínú mi mọ́ ẹ má bínú ṣé ọ̀rọ̀ mi ti pọ̀ jù báyìí mo ń bá yín sọ̀rọ̀ ń sìn ó ti. ara ò pé ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún yín wípé kẹ́ ẹ ṣọ́ra fún ọ̀rọ̀ ẹni kẹ́ ẹ má sọ̀rọ̀ yín fún ẹnì kọ̀ọ̀kan rárá. nígbà tí ẹ bá fẹ́ ṣe nǹkan ẹni tí ẹ ti ṣe kẹ́ ẹ tó sọ fún ẹnì kankan yóò dára fún yín àdúrà yín yóò gbà àlàáfíà Yàrá bàbá ẹ ṣe gbà. àlàáfíà fún yín. God bless you. yẹ ramẹkẹ God bless you. ẹ gbìyànjú ẹ máa wá church kí gbèsè ayé yín lè nítumọ̀ mo lè gbà ládùúrà fún yín pé ní agbára lọ́wọ́ Ọlọ́run ayé ìgbé ayé yín padà sí rere. Tán yàyà fẹ́wọ́n sí yé Nzamba Chimbo. Jago ó dẹ mọ mi o ó mọ mi o. mo ń gbọ́ ẹ náà àbúrò ìlélẹ̀ mo ní wọ́n ń gbọ́ ẹ dẹ́ parí kan fẹ́ fún un tó bá fẹ́ sọ go straight to the point. Document tó wà lọ́wọ́ ẹ mo fẹ́ rí lónìí òní mo fẹ́ rí o tó bá yẹ kí n document tó wà lọ́wọ́ ẹ ẹlẹ́kọ̀ọ́ wọn á polówó lé ẹ lórí. ọ̀gbẹ́ni kò síbi kan kò sí anybody tó ń tẹ̀kọ́ fún anybody lọ́rùn tó ti yẹ ilé ayé ìran ti ń tẹ̀kọ́ ẹ̀kọ́ wo tó náà polówó lọ́rùn yẹ ìwọ ló mọ
ohun tó wà lọ́wọ́ tèmi yálà ya anybody ó gbọ́ yálà ya anybody ò lè gbà. Jago mo sọ fún ẹ ó mọ gbogbo àwọn ìwà tó wà lọ́wọ́ mi ó mọ nǹkan tí mo lè ṣe ó dẹ̀ mọ nǹkan tí mi ò lè ṣe dọ́kúmẹ̀tì mi gbọ́dọ̀ yìí lónìí. ṣé fẹ́ gbọ́ orí àpáta lèmi gbé orí àpáta lèmi sùn kò sílẹ̀ kan tó ń lanu tó gbẹ́ anybody mi tí ìjọba ti àfẹ́ lanu gbé kan mi láàrin mi àti ìyá ẹni lẹ́fẹ́ gbé mi ṣé ó mọ̀ ni. lẹ́yìn yẹn gbogbo àṣírí tó wà láàrin mi àti ẹ tó o bá lọ review ẹ Jago ẹlẹ́kọ̀ọ́ apolówó. tó ń bá tú síkírìtì ilẹ̀ máa gbèrò ni. ó yẹ nà kí yá ẹ tàtọ̀ ni kí bàbá mi tàtọ̀ ni káwọn ẹ tó máa lé mi lẹ́yìn ẹsẹ̀ jura ọ̀lọ́dà pé wèrè ní àbí. tí máa fún ẹ ń bló gẹ̀ wàhálà ìwà sí èmi ó dàgbò tí ya wèrè. That's all. kó ṣí kọ́ lórí fóònù fún mi jáde màá lè ṣá. ẹ̀yin lọ ń tẹ́tí èmi lórí dọ́kúmẹ́ǹtì ṣá. àbẹ́mi ṣá ẹ̀yin Jago já ẹni sí. màá jẹ́kọ̀ọ́ mi yá ẹ̀ ọlọ́run màá jẹ́kọ̀ọ́ mi yá ẹ̀ ọjà. ṣẹ́rí tá a bá ti débẹ̀ yẹn àgọ́ mi bá kò sí ohun tó lè ṣe àná gbà. ó tẹ̀ wá sí bó ṣe òun kó lè rí Jago ó ti pẹ́ gan-an wọ́n bá ti rójú Jago gan tí wọ́n ti bá wọn á máa tọ̀ sára ni. ẹ̀yin lèmi fẹ́ bá sọ̀rọ̀ kò ti yẹ ìmúkùmù wèrè tẹ́ bá mú yẹn tẹ́ bá ti lọ sí áùtì yẹn tẹ́ bá mú tí bá fún ya yín bílò lójú ẹni tó bá ní kó wọlé tí ó bá ti wọlé lásìkò tó yẹ kó wọlé tí bá fún bílò lójú ọ̀run ẹ̀ máa kì í. eré rẹ̀ láàrin láàrin. kìlómítà ló ń tiro. ọ̀gbẹ́ni Jago wòkè kó wọlé ìní lọ́jọ́ kó ẹ pé. jọ má bínú o ó ní kí n wò kìkì n wọlé kí ló fẹ́ kí n rí lókè àgbẹ̀ kí ló gbé sílẹ̀ the only thing tí mo rí lẹ̀ ní kò fúnra ẹ̀ punishment. I believe I can fly. tó bá bí yàrá ya ẹ̀dá tí wọn bá ti fẹ́ fún yín lọ́la tí bá fún ẹ ní gbègbè ẹ máa fẹ́ ti ya ẹ lọ. bàbá mi ò mọ kọ́kọ́ ń pa ẹ́. ṣé o kọ́ mi sọ pé àwọn àgbẹ̀ ìdodo tó fún wa wà nìyẹn tí mo fẹ́ fún ẹ náà mi ò kàn disclose ọ̀rọ̀ nípa ìjọba aṣáájú ìjókòó wà sẹ́wà èrìà àwọn méjì lóye ló fẹ́ jáde ríà kẹ́kẹ́ máa gbọ̀ngbọ̀ngbọ̀n kẹ́rin tó ní màlẹ́ríà ó yá jòkó ẹ̀ẹ́dẹ̀ máyé ti fọ́ dànù. jòkó síbẹ̀ má ṣe ránu nǹkan tó lọ tán. àwọn òṣèránu ìṣeré àpò ìmọ̀túnmọ̀ tó ń sọ. ayé làwọn ń jẹ́ lójú ojú jẹ́ ìmọ̀ pa kankan ní sọ́kọ́ ọmọ ni. nọ́mbà one. lásìkò tẹ́mi jù. nọ́mbà one. nọ́mbà one àwọn débẹ̀. bàbá Jago ọlọ́run máa ń gbádùn yín gan ṣẹ́rí ìbínú mi ṣe wá ń dùn yìí mo fẹ́ já yín tán bàbá mo jẹ́ dé láti ìsàlẹ̀ ọ̀rọ̀ ni. irọ́ ni. ọlọ́run ìsàlẹ̀ ọ̀rọ̀ gángan. bàbá ṣẹ́rí bíbẹ̀ yẹn ṣe jìn tó mo débẹ̀ wọ́n gbóná bí olórí burúkú. bàbá àṣejẹ lásán lọ gbé fún mi jẹ látẹ̀jẹ yẹn kẹ́ pé 1 million ẹ má kó bọ̀ dání ẹ kó bọ́ǹbù kẹ́ fèsì èmi nìkan kò lè wọlé. ẹ̀mí ọlọ́run ní kí n sọ fún yín wípé kẹ́ ẹ ṣọ́ra fún ọ̀rọ̀ ẹni kẹ́ ẹ má sọ̀rọ̀ yín fún ẹnì kọ́kọ́ rárá. ọlọ́run ṣe bọ́ǹbù báyẹn máa yín inú mi kò ní wọlé. ṣẹ́rí níbi tó wá yá wéré ni bàbá ẹ rí pé mi ò gbẹ́sẹ̀ yìí sókè látàárọ̀ tí má fi lè ṣe mistake ṣí díẹ̀ lásán àwọn olọ nìyẹn àbí ká dánwò bàbá àwọn olọ ẹ̀wọ̀n pẹ́ ìrànlẹ̀ kọ́ wa wípé ká má tù wá sílẹ̀ torí àwọn olórí burúkú yẹn bàbá ẹ̀rẹ̀ mọ̀ pé ibi tó le báyìí kòkó kó la má bọ̀ ọmọ ọkùnrin ẹ̀yin náà sọ̀rọ̀ ẹ̀ tá bàbá rà. àlàyé mọ ọmọ ọdún tiẹ̀ nọ́mbà one. ọlọ́run Jago bàbá ṣé bí ó ṣe sọyìn bàbá bó ṣe jẹ́ òun gbogbo nìyẹn o bó ṣe wà ẹ́ ọmọ ìsàlẹ̀ ọ̀rọ̀ ni bó ṣe sọ ọgàn bàbá àgọ́ ti wá àti wá díẹ̀ ẹ̀gbọ́n náà ni wọ́n wá díẹ̀ assignment yìí o Jago bàbá. ẹ̀yin tèmi o ó yẹ jẹ́ wá jẹ́ àyìn tán kọ̀ọ̀kan. ẹ̀wọ̀n gbogbo ọdún tàjà ti sáré èrè fàájì ní fẹ́ ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe wá lè ṣoògùn tó láyé ìṣá ẹ̀gbọ́n gbogbo bẹ́ẹ̀ ṣe lè múra bàbá ọbẹ̀ tó láyé ìṣá ẹ̀wọ̀n pẹ́ lè bá mi máa bá ìwájú lè rò ń béèrè ṣé kò yé yín ó yá ẹ jẹ́ fún yín kọ̀ọ̀kan fún yín tip of the eye bag ó yá káà sọ pé ogun ilé kẹ́yìn kankan tẹ̀ wò pé yá àwọn fẹ́ kọ́ bẹ mú bọ̀bọ̀ yìí lásán fẹ́ jẹ́ kí bọ̀bọ̀ yìí jẹlẹ̀ tí ọmọ ẹ bá ṣe kí ni tó bá yin tàtàtàtà àwọn bí àìdá kò lè wọlé àfẹni tó bá nágbára tó bá roscope pé yá jẹ́ fi tó méjì kí fi tilẹ̀ kó wá yin tàtàtà ó lè mú bàbá. ọlọ́run kò fẹ́ kó lè ronú lọ́bẹ̀ lóòótọ́ o.
ọmọ ó dìpù gan ó yà kó tó wá tán síbẹ̀ yọ ajá ẹ̀ tán pàápàá ká sọ pé èèyàn fi tíìpù sílẹ̀ ó mọ̀ pé èèyàn wọ́n lè ṣe mistake ó wá fi tíìpù ó fi ń yìnbọn ẹ̀ ìbọn yẹn ò wọlé ó yà ẹ̀kọ́ pé bí mẹ́rin ẹ̀kọ́ dára bomi ẹ̀kọ́ ṣé kíni ẹ̀kọ́ gbé mi mo máa wọlé lọ́wọ́ kan ní gbàgbà ta ló fẹ́ súnmẹ́rì ikú òjijì ni mí wọn ò bí ìyá ẹni bọ́ọ̀dì. Ṣàngó gbàgbà. gbogbogbò. Ṣàngó gbogbo. gbàgbà. Ọlọ́run ìyẹn pọ̀. Aláyé ẹ má bínú ẹ̀kọ́ ẹ tẹ́ sọ ọkọ rẹ sìgá yẹn ọkọ̀ bọ́ọ̀sì gbé mi ni ẹni pé ìjọba yìí ìjọba wọlé. ọ̀gbẹ́ni ló invitation àyín tèmi ẹ kápàdé rọlẹ̀. Ó yà á lọ sí. Wé mọ́lá. Olórí burúkú ni yín ni. Aláyé èmi ò mọ̀ ń pa o. wẹ́rẹ́ ní yín ni. Tí ń gbọ́. Kọ́kọ́ wá báyìí náà. Yá ẹ ló ń ṣọ ká. Kọ́kọ́ wá báyìí náà. Pẹ́sẹ̀. Ó ṣọta. Jágbọ́ àbá. Ṣó ìyá wèrè bá. Pẹ́sẹ̀. Ok, ṣé kí n máa kọ́ wòlé àwọn eléyìí náà? Ẹ ṣe máa kọ́kọ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ kí n tó fàbọ̀ tó dùn. wọ́n ní bíbá ṣe ìdájọ́ tí mo dẹ̀ wọ́n fún ìbọn nìyẹn. sọ pẹ́ńtì ìgbà tí màá mú bọ̀ bọ́dí máa fi ń ṣe ó yẹ kọ́kọ́ kó mi. Àlàyé máa ń ká mi mọ́ wọn, èmi ò sí bẹ́ẹ̀. wọ́n tó ní kàtó lọ sí ilé ẹ̀dá rẹ̀ sí. Àbójà rere wọ́n gọ́jọ́ sí láàárẹ̀ rọ̀rọ̀. Kí ló sọ ọ̀dọ̀? Kí ló sọ ọ̀dọ̀? Kí ló sọ? ọ̀gbẹ́ni. ṣé òun náà lọ́wọ́ fatí náà wá ń ṣe bí àti nígbà tó ń kò yẹyẹ. So gbogbo gbàgbé ẹni pé bá mo bẹ ṣeré nígbà yẹn. ẹ̀yin tiẹ̀ ibi tó fẹ́ pẹ́ sílé wa wo bí ohun tí ò yẹ náà ọ̀rọ̀ yìí màá jẹ́ kó yí ẹ. Bàbá ìkà ìkà ò lè dẹ́mọ̀ fún ká ìkà ò lè dẹ́mọ̀ fún ká má lọ gbé gẹ̀ẹ́sì o. Mo àjọ yín ó máa yẹn ju ìṣe wa àdámẹ́ fọkàn balẹ̀ ṣe ti gbọ́mọ. ẹ ṣe gbèsè adúpẹ́ o. Ẹ máa rọra ń bẹ̀ yẹn o. Ó dà ókè sà ọmọ Ọlọ́run á wà lórí yín. tó bá lè dìjọ kó dìjọ wọ́n ti gé tí mi rà àpá wa fọ́mọ tí ò lápá. mi ò gbọ́ kankan mọ́ yé má lọ wá ó ti dìjọ ó ti dógún. sísí fíìmù ẹ̀ẹ́dẹ̀wò tán yáyà fẹ́wọ́n sí yé nzamba chimbo yóò yà ìhà ìhà yé bàbá ìkà o. Jagunlamide Oshambo bàbá ìkà. Àwọn tó fi jẹ́ fún wa wọ́n máa ń ẹ̀jọ́ iṣẹ́ wa gidi gan ni. By next week, everything ma ready. Oh, ma ready. Ẹ ti wo ẹgbẹ́ lọ́wọ́ yẹn sà, ẹ rí ìkàtà títí bẹ́ẹ̀ náà, ẹ ti wo. Wọ́n ní sàtúnyẹ. Sàtúnyẹ kọ́ orúkọ mi o. Èmi ló ń pè ní bàbá mi. Tẹ́ ẹ̀ bá mọ̀ mi, tẹ́ mọ̀ mi lónìí sìn. Lẹ́yìn ò bá mọ̀, 17 èèyàn ló ti wá síbi. Tí mo ti fi lé ìwọ̀n, mo lè tẹ̀lé wọn síbi. Ẹ̀yin ló máa 18. Kí ló ń sọ? Ẹ̀dá yín kẹ̀kẹ́ dá. Ìmọ̀ kẹ̀kẹ́ àti tó tún sí ìkẹlẹ́kọ̀ọ́ wá fún mi. Ẹ̀dẹ́kọ̀ọ́ wá mú mi. mi ò gbọ́ kankan mọ́ yé má lọ wá ó ti dìjọ
ó ti dógún. Season film ẹ̀ẹ́dẹ̀wò tán. Jago jọ kan sọ mi pé gbogbo nǹkan tí o sọ fún mi yìí ó tọ́ ni. ṣé tí ẹ di ni ládùúgbò nǹkan tó ń sọ kalẹ̀ yìí ṣé nǹkan tó yẹ kó sọ ní àbọ̀ ilé ìtẹ̀ tún dàrú yóò mọ nǹkan tó ń ṣe ṣá. ọ̀rọ̀ mélòó mo ti àfẹ́ máa sọ tí mo máa pààrọ̀ Jago. èyí tí ń bá mọ̀ mi ni sọ ó jẹ́ kó mọ̀ mí o. bọ̀ mo kàn ń wù ẹ́ láti ọjọ́ tó ń ṣe bí wèrè tí pé wèrè wà lórí ẹ̀ mo wò pé àsìkò ọ̀rọ̀ tí ì tò bọ̀ nígbà tó àsìkò ọ̀rọ̀ tó fún ara ẹ ló fẹ́ ṣe ara ẹ rìn wá síbí ó ti yẹ tí n bá fẹ́ dájú ìyá ẹ̀. bí wo ṣe lọ yìí kí ló bá mo lè ṣe. wọ́n bí ẹni tó sátì yẹn ó lè wù ẹjọ́ kan kó yìnbọn pa ẹ́ torí mọ̀ pa gẹ́kun èjò ẹ̀ lè padà ṣírò. wọ́n bí ẹni kí ló wà yìí ìdádógún lè rí o mo kọjá ìtọ́ ọmọ ìkéré lè gbé wọ̀ ẹlẹ́wù ẹ̀ tún tèmi ò ṣẹ́gbẹ́ onítẹ̀rù o lọ gbà bẹ́ẹ̀ àwọn mọ̀mọ́ ni. tó bá lè dógún kó dógún tó bá lè dìjà kó dìjà. Tádé ní èsì tó ti gbá lójú kúrò náà sí ìtọ́ náà. ọ̀rọ̀ tiwa góò la máa ń gbọ́ àti gbọ́ kọ́ọ̀mù o àdè kí n wọnú odò ká kígbe òtútù àní dídẹ̀ yẹn tó ń sìn kó wá sọ pé orí ẹ yí bákan àbí ẹ fẹ́ máa padà sẹ́yìn máa fẹ́ ẹnu ẹ yílẹ̀ ni o òótọ́ mo sọ fún ẹ o. Bàbá irú òun lè sọ yíyan tó ṣáájú nǹkan tó tó bẹ́ẹ̀ fún mi ẹ wá ń jẹ́ pé mi pé tí má ṣe símẹ́símẹ́ kẹ̀ bàbá first pay no dey do o na second one dey pay and again tó bá jẹ́ àní kíni òun lògùn ń gbè bàbá I don ready wẹ́ẹ́ gbẹ̀sán báyìí. Tádé níwọ̀n gbà tó ti ṣe tán tó ti agree láti gbẹ̀sán sí rẹ̀ àwa ready láti ṣe anything jíbọ̀. Season film ẹ̀ẹ́dẹ̀wò tán yáyà fáwọn sí Nzamba Chimbo. Hello. Aláìfarabalẹ̀ nta bá dé yóò le a kò wá kẹrin fáìn kan kékeré kan fún ẹ tó ti yí ẹ ṣé o máa kò ní dáa kó kú kó má mọ orúkú tó pa ẹ ìyá farabalẹ̀ kó ṣe kí n kó mẹ́lò ariwo kọ́. èmi lẹ́yìn méjèèjì wá bá ń bí. má ṣe mistake àwa mẹ́ta la wà ń bí má miscount na àwa mẹ́ta ni wà ń ṣe méjì. ẹ ti ń ṣìkà lóòótọ́ Tádé is part of us. Tádé kí ló ń ṣẹlẹ̀. bàbá bẹ̀ àṣírí ẹ̀ ti tú o òkú tó sin ẹsẹ̀ ti yọ síta àṣírí ògbóngbò nìkà tó ń gbé ní èèyàn ìwọ ló pa ìyá mi àti bàbá mi. Tádé èmi ọ̀gá ẹ̀ ló ń sọ̀rọ̀ wọ́n ti sọ fún ẹ ti sọ fún wa bí ó dẹ̀ mọ̀ mí o ìwọ dẹ̀ mọ̀ mí o. ẹni agbójú òkú ni ó máa jẹ ẹni àgbà mo tún wá wà lọ́ndẹ̀ mo tún wá wà lábẹ́ dáàbì oṣù mo máa pẹ́ǹtẹ́ tó máa pè mí náà nìyẹn ayé máa lé o gbogbo lẹ́kọ́ máa pè ní bàbá àkà nítorí pẹ̀ ní bàbá bẹ̀. wọ́n ti sọ fún ẹ lónìí àyè mẹ́ẹ̀ta ẹ̀ ní kúrò mi. wọ́n ti bá yẹn náà àgbè. Ọ̀gbẹ́ni talk too much ó ti yẹ jẹ́ ń sọ kí nìkan fún ẹ o mọ ìtàtàtà tó ti ṣe ládùúgbò yìí òwò arélé lásán wá ń fọ ìyá ẹ Ọ̀gbẹ́ni Tádé jẹ́ kó mọ̀. tó bá tó rí bá kan náà. Tádé. Bàbá ìkà o bàbá ìkà bàbá ìkà o ìkà ò lè dẹ́mọ̀ fún ká ìkà ò lè dẹ́mọ̀ fún ká má lọ gbé gẹ̀ẹ́sì o má lọ tẹ́rí sí kò má lọ parí lórí o ó mọ Jágó ìkà ò lè dẹ́mọ̀ fún ká. Bàbá ìkà o bàbá ìkà bàbá ìkà o ìkà ò lè dẹ́mọ̀ fún ká ìkà ò lè dẹ́mọ̀ fún ká
má lọ gbé gẹ̀ẹ́sì o má lọ tẹ́rí sí kó má lọ parí o. ọmọ jágó ìka lè dẹ́mọ fún ká ìka lè dẹ́mọ fún ká. bàbá bẹ kí ló dé tó bá lè dógun kó dógun tó bá lè dìjọ kó dìjọ. wọ́n ti gé tí mi rẹ̀ àpáwọn afọ́mọ tí ò lápá mi ò gbọ́ kankan mọ́ má lọ wá ó ti dìjọ ó ti dógún. sísí fíìmù ẹ̀ẹ́dẹ̀ wò tán yáyà fẹ́wọ́n sí nzamba chimbo yóò yà ìka ìyá bàbá ikọ̀ o. Jagunlabide Oshambo Baba Ika